àṣé lóòótọ́ ni pé ẹgbẹ̀rún sàámù kan kì í sá mọ́ ọlọ́run lọ́wọ́. Iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Kwara wọ́n ti kéde pé ọwọ́ àwọn ti tẹ márùn-ún lára àwọn afurasí tó ṣe àkọlù sílùú Òkè Ọdẹ níjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn nípínlẹ̀ Kwara tí wọ́n ti ń jó lambapa lábẹ́ òfin báyìí. Iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Kwara ni wọ́n ti sọ pé ọwọ́ àwọn ti bá àwọn afurasí márùn-ún tí wọ́n wà lára àwọn agbébọn tó ṣe àkọlù sílùú Òkè Ọdẹ níbi tí wọ́n ṣekú pa àwọn fìjìláńtẹ 13. Wọ́n ní ọwọ́ pálábá wọn ti ṣẹ́gi. Lọ́jọ́ Ẹtì Friday ọ̀sẹ̀ yìí òun ni kọmíṣánná ọlọ́pàá nípínlẹ̀ Kwara Adékìmí Òjó ló fi ìròyìn náà ló fi léde lásìkò tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ lórí iléeṣẹ́ ọlọ́pàá tó wà ní ìlú Ìlọrin ìpínlẹ̀ Kwara ló ti ní látàrí àkọlù táwọn agbébọn tí wọ́n ṣe sí ìlú Bàbáńlá ní oṣù tó kọjá. Ní báyìí o pẹ̀lú iṣẹ́ takuntakun táwọn ṣe o ọwọ́ àwọn ti tẹ márùn-ún lára àwọn afurasí ọ̀hún gẹ́gẹ́ bí ohun tí Adékìmí Òjó sọ. Ó ní ọjọ́ 28 oṣù kẹsàn-án ọdún 2025 tá a wà yìí lọ́wọ́ tẹ àwọn afurasí báńdẹ̀tì ọ̀hún. Ó ní orúkọ àwọn tọ́wọ́ tẹ̀ ọ̀hún ní Umar Babuga, Muhammed, Ahmed, Aliyu Buba Alade, Sidi Buba Alade, Shehu Buba Alade tó sì jẹ́ pé ìwádìí ń lọ lọ́wọ́. Àwọn ń tọpinpin àwọn ń ṣe ìwádìí lọ́wọ́ lórí àwọn afurasí márùn-ún ọ̀hún. Ní kété náà bá ti parí ìwádìí àwọn làwọn fi ojú wọn ba ilé ẹjọ́ o. Ó wà ní báyìí o èèyàn ọmọ Kwara ẹ lọ fọkàn balẹ̀ àlàáfíà yóò jọba torí pé gbogbo inú igbó táwọn agbébọn yìí wà làwọn ẹ̀ṣọ́ aláàbò wọn ti yàbò tí wọ́n ti mú gbogbo wọn lọ́kọ̀ọ̀kan èjèèjì.